yín ni ìyálé Alhaji Shakiru Alimi Ọ̀kanlọ́mọ. Ó dáa, ẹ ṣé mà, ẹ ṣé tẹ́ pé wọlé mà. Mo kí gbogbo abiyamọ ayé tó ń wò wá. Ojú òní ti gbogbo wa àní fojú sunkún ọmọ àní gbégun eléegun o. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo abiyamọ ayé ẹ gbà mí o. Nígbà tí a wà ní Nàìjíríà, odidi ọdún 10 ni mo fi gbé pẹ̀lú Alhaji Shakiru Ọ̀kanlọ́mọ. Bọ́lá làwọn èèyàn mọ̀ mí sí ní Nàìjíríà, Alájà Bọ́lá. Àjẹgbà ìjọ Shehu Suleiman Farouk Oníkíjìpá lájọ wà nínú ẹ̀ l'Abẹ́òkúta. Ìgbà tí mo dẹ̀ dénú ilé ẹ̀, mo bá yálé. Wàhálà àti ìdààmú náà nìyálé mi fi lọ. Ó dẹ̀ gba àwọn ọmọbìnrin 2 lọ́wọ́ ìyálé mi, ó gbà wọ́n fún mi. Mo dẹ̀ tọ́ àwọn ọmọ yẹn fódidi ọdún 10 láì ní wàhálà nínú. Ọ̀pọ̀ ìgbà Alhaji Ọ̀kanlọ́mọ máa fèmí àtàwọn ọmọ yìí sínú ilé ló máa bóbìnrin lọ. Ọ̀pọ̀ ìgbà ló máa gbóbìnrin wá sunú ilé. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yìí àwọn fámìlì mọ̀ sí. Gbogbo ìyà tó fi ń jẹ mí. Kò sí jíjẹ, kò sí mímu mi, ìráṣọwọ̀ mi, rí nǹkan kan wọ̀. Ìgbà t'Ọlọ́run dẹ̀ máa ṣe tí mo fẹ́ ọ̀nà là fún. Ó dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ilẹ̀. Gbogbo abiyamọ ẹ dákun ẹ gbà mí. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ ilẹ̀. Nínú iṣẹ́ ilẹ̀ yìí, wàhálà máa ń pọ̀ níbẹ̀. Bí kò talẹ̀ kan fẹ́yàn 2, bí kò talẹ̀ kan fẹ́yàn 5. Táwọn ọlọ́pàá bá dé, èmi ni wọ́n máa gbé. Alhaji Alimi Ọ̀kanlọ́mọ ò kàwé, èmi ni mo máa lọ ṣojúṣe ní police station, èmi ni mo máa ń ṣe gbogbo dọ́kúmẹ̀ntì ẹ̀ ni mo máa ń ṣàyẹ̀wò. Ẹjọ́ mà, ẹ mọ nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe. Bẹ́ẹ̀ni. Nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó fi jájà. Because mi ìfẹ́ nǹkan pé ọmọ wà láàrin yín, ẹ jẹ́ ká rọra ṣe. Nígbà tí a dé Amẹ́ríkà, ká tó dé Amẹ́ríkà gbọ́n ṣe fún wa ní visa lẹ́mbàsì ló sọ fún mi pé Amẹ́ríkà tá à ń lọ yẹn o. Gbogbo iṣẹ́ tí n bá ti ṣe pátápátá òun lòun máa gbowó ẹ̀ o. Pé because mi ò ní access sí any bank of account kankan l'Amẹ́ríkà. Pé torí gbogbo owó tóun fi kó wa wá òun láti rí gbogbo owó yẹn. Mo tiẹ̀ kọ́kọ́ yarí, mo ní ìgbà tí mo wà pẹ̀lú ẹ̀ for 10 years kí ni gain mi. Amẹ́ríkà tó fẹ́ mú mi lọ yìí, tí n bá dọ̀hùn jẹ́ kó jẹ́ àjẹmọ́nú fáwọn fámìlì tèmi náà. Ó dẹ̀ sọ fún mi, mo yarí, mo ní mi ò gbà. Ó pe àwọn fámìlì tiẹ̀, ó pe àwọn fámìlì tèmi pé nǹkan tóun ń sọ yẹn àfi kí n gbà. Mo lókè mi ìwà sí Amẹ́ríkà. Pé kó fi mí sílẹ̀ kó máa kó àwọn ọmọ ẹ̀ lọ. But ó ní àbúrò kan tó ń jẹ́ Kíkẹ́ yẹn láìkì mi gan. Kíkẹ́ yẹn ló wá bá mi sọ̀rọ̀ pé kí n tẹ̀lé. Pé tá bá dé Amẹ́ríkà ó máa change. Ìgbà tá a dé Amẹ́ríkà, àgbà àkọ́kọ́ dé sí New York, a kúrò from New York, a tún dé síbì kan ní Savage lọ́nà Baltimore. A kúrò ń bẹ̀ yẹn, a padà wá sí ilé tiwa gba 3-bedroom flat. So pátádé gba 3-bedroom flat yẹn, èmi àti Sodiq yẹn nìkan là ń ṣiṣẹ́, ìyẹn àbúrò ẹ̀ tá jọ wọlé, là á fi ń sanwó ilé. Alhaji Shakiru máa wà nulẹ̀ látàárọ̀ ṣúlẹ̀ ni. But èmi àtọmọ yẹn pé ṣe tá bá ti wá gbàgé, Alhaji ló ń gbà. So tá bá ti gbà lọ́wọ́ wa, a máa yọ owó ilé, a máa ṣe gbogbo ẹ̀. Ìjọ́ kan mo wá pè wọ́n pé Alhaji ẹ̀yin náà ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́. Kí ló dé tẹ́yìn ń sùn sílé tó yẹ pé mi lè fi ń ṣiṣẹ́? Ó ní iṣẹ́ Amẹ́ríkà ti le jù, kinní kan. Ẹjọ́ Alájà. Yes ma. So Alhaji ò ṣiṣẹ́. Yes. Ẹ̀yin àti tálẹ̀ ìjọ ń ṣiṣẹ́. Èmi àti Sodiq àbúrò ẹ̀ lájọ ń ṣiṣẹ́. So owó iṣẹ́ tẹ́ bá kó wá. Bẹ́ẹ̀ ni mà, ọ̀rọ̀ yóò ṣókùnkùn sáwọn èèyàn ní Maryland. So kí ló dé tán fi ṣiṣẹ́? Mi wọ́n ní iṣẹ́ Amẹ́ríkà ti le jù. Wọ́n ní báwọn ṣe máa ń wá bá táwọn ṣe máa ń lọ táwọn ti ń wá táwọn ti ń lọ tẹ́lẹ̀ yẹn. Pé àwọn ti rí iṣẹ́ Amẹ́ríkà kò le. Pé kémi àti Sodiq yẹn lọ máa ṣiṣẹ́. Pé nu iṣẹ́ táwa bá ṣe làwọn máa mú owó ẹ̀ làwọn máa fi ra mọ́tò làwọn máa fi wa Uber. So èmi àti Sodiq yẹn bá bẹ̀rẹ̀ iṣẹ́. Aṣáàdọ̀ màá ṣiṣẹ́ òtútù, màá ṣiṣẹ́ tí ò lòtútù. Aṣáàpọ̀wó yẹn jọ. But to cut the story short, nígbà kan wọ́n wá pè mí pé ìkọ̀kan fẹ́ ṣẹlẹ̀ o, èmi àti àwọn ọmọ o kájọ máa jà, wọ́n máa rìkọ́ọ̀dù wa. Mo rò pé gbogbo ọmọ aráyé ló ń gbọ́ mi. Wọ́n á ní ká máa jà, wọ́n máa rìkọ́ọ̀dù wa. So ìgbà míì wọ́n lè ní kí n fọ́ aṣọ mọ́ àwọn lọ́rùn. Ìgbà míì wọ́n lè ní kí àkọ́bí àwọn yẹn kó máa bú mi, kó máa kòṣe sí mi. Ẹ dúró náà o Alájà. Ẹ jọ gbogbo yín tẹ́ wà lórí ètò, ẹ jọ ṣe gbọ́ nǹkan t'Alájà yìí sọ dáadáa. Bẹ́ẹ̀ni. Ẹ túbẹ̀ yẹn sọ, Alhaji sọ fún yín pé ẹ máa gbọ́ gbogbo lé. Wọ́n ní kí èmi ìgbà míì ó máa gbé fóònù sílẹ̀, á ní kí èmi àti àwọn ọmọ kájọ máa jà. Wípé tí òun bá ti rí ìyàwó tó fẹ́ ṣèwé fóun, òun lòun máa play fún.
pé ẹni yẹn á lè tètè ṣèwé fóun á lè fẹ́fọ̀ òun láti lè tètè rí ìwé ṣe. So meanwhile èmi ò dẹ̀ mọ̀ kankan nípa Amẹ́ríkà, innocent lèmi, ìran mi ò délùú ìrí, òun náà ló mú mi wọlé síbí. wọ́n wá ní kẹ́ máa jà káwọn mú kẹ́ máa fi camouflage káwọn máa rìkọ́ọ̀dì ẹ̀yin náà wá act. bẹ́ẹ̀ ni èmi náà máa act. So gbogbo táyì tó wá ń ṣe kinní yẹn mo observe pé kò jẹ́ kí n lo fóònù, but tó bá ti kí mi pé ṣé mo mọ iye owó ta ná wá sí Amẹ́ríkà, ṣé mo mọ̀ pé kò sí nǹkan kan mọ́ ta máa dé bá ń lé, pẹ̀lú ìfẹ́ tèmi ní sí wọn gbogbo nǹkan tó bá ní kí n ṣe ni mò ń ṣe. So wọ́n wá gba fóònù lọ́wọ́ mi, wọ́n ní mi ì lè lo fóònù, àṣẹ trap ni wọ́n ń ṣe sílẹ̀ fún mi tèmi ò mọ̀. So aṣáwà ń bá eré àníyàn lọ láti September tá sì wọlé, àwa ìgbà tá máa lọ oṣù kẹta di November adájọ́ àlè a máa ní sílẹ̀ tó jẹ́ ti Shehu Suleiman Farouk Oníkíjìpá. èmi náà ni mo sọ fún wọn yín pé ni mo sọ fún Àléfà Ṣàkírù pé ìjọ àlè a máa ní táwọn control ní Naija ṣe jẹ́ ká pé Shehu Suleiman Farouk kádájọ́ yẹn lẹ́nu bí pé ká tiẹ̀ gbórúkọ wọn jáde. Alájọ kan lọmọdé pé àwọn èèyàn dìde adá ìjọ yẹn sílẹ̀. Mọ nǹkan tó ṣẹlẹ̀ alájà, ẹ má bínú nípa ọ̀rọ̀ ìjọ yẹn tó bá possible tí ò bá ti affect àwọn tó bá ti concern nǹkan tó dájà lẹ̀ láàrin mi fẹ́ ẹ má dárúkọ wọn mọ́. mo fẹ́ mú bí ìyàwó yẹn bí mo ṣe mọ ìyàwó yẹn ni mo fẹ́ sọ. ok ẹ ṣe understand nǹkan tí mo mean kó má dàbí pé ẹ implicate wọn. ó yé ni mà kò lè implicate wọn. so aṣáájá ìjọ yẹn sílẹ̀ àwọn èrò dẹ̀ bù wá, àwọn èèyàn tiẹ̀ ṣiṣẹ́ takuntakun láì ní nǹkan kan lọ́wọ́ wa, àwọn tó fún wa níṣẹ́, àwọn tó ṣe gbogbo ẹ̀ wọ́n ràn wá lọ́wọ́. But ìgbà tí awádájọ́ yẹn sílẹ̀, Amira Salatu wa gangan àwọn ló jẹ́ ẹ̀gbọ́n fún ìyàwó tí Alhaji Ọ̀kanlọ́mọṣẹ́ fẹ́ nísìn. So Amira wa àwọn ló mú Alhaji Kudi ìyàwó yẹn wá sínú Àsàlátù yẹn, ṣọ́rọ̀ mi ti yé yín. But gbogbo táìmù yẹn Alhaji Kudi yìí ti ní accident nígbà náà. ẹ̀yin pẹ̀lọ́kọ yín yìí wà ń gbà yẹn. wọ́n ní accident ń gbà yẹn, wọ́n sì wà lórí wheelchair. ẹ̀yin pẹ̀lọ́kọ yín sì ń fẹ́ra yín gbà yẹn tí ìjà. bẹ́ẹ̀ ni èmi àtọkọ mi sì ń fẹ́ra nínú ilé wa láti ń ṣe àsàlátù ń gbà yẹn nínú ilé wa gangan. So Alhaji Kudi yìí máa wá sínú ìjọ wa nínú àsàlátù tá a dálẹ̀ yẹn. Kódà tí Alhaji Kudi bá dé gẹ́gẹ́ bí ìyàwó olórí, èmi ni mo máa ń gbé wọn dìde, èmi ni mo máa ń gbé wọn padà lórí ṣíà torí wọn ò lè dá dìde, wọn ò lè dá jókòó. Èmi ni mò ń gbé wọn náà ìdá pé àwọn méjèèjì ń fẹ́ra wọn. So gbogbo yẹn ń ṣàlọ aṣáǹṣà sàlátù lọ, but àwọn issue kan wá come up lórí èmi àtọkọ mi. Ìgbà tó ṣèjì kan Alhaji máa lọ sí patí, wọ́n máa gbóbìnrin lọ, wọ́n máa ṣe gbogbo ẹ̀. Mo wá pè wọ́n níjọ́ kan, mo ní mi ò kówó iṣẹ́ mi fún yín mọ́, tí bá fẹ́ raṣọ mi ò ní ráṣọ rà. Tí àwọn ẹ̀gbọ́n mi ń pè mí láti Nàìjíríà, ẹ̀gbọ́n mi kan wà lórí àìsàn, mi ìrówó sẹ́ǹdì sí ẹni yẹn kú ní December 8 last year 2017. Mo ní kí ni essence pé mú mi wá sí Amẹ́ríkà, tẹ́ bá fẹ́ ṣoore yìí ẹ ṣe fún mi dáadáa. Ó dá mi ò lówó kankan tí mo fẹ́ kó fún yín mọ́. Bí wàhálà yìí ṣe bẹ̀rẹ̀ ìyẹn ló jẹ́ lílù lẹ́nìí lílù lọ́la. Gbogbo táìmù yẹn èmi ò ní fóònù lọ́wọ́ láti lè máa fi rìkọ́ọ̀dù gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. But gbogbo ibi tó bá ti hot mi tẹ́mi bá ti fi ìbínú sọ̀rọ̀, àwọn máa rìkọ́ọ̀dù ẹ̀. eléyìí kọ́ gbogbo wa lọ́gbọ́n, tá bá ń sunkún ká máa tá bá ń fi ìbínú sọ̀rọ̀ ká máa ṣọ́ra. Bẹ́ẹ̀ni. So ibi tí mo ti wá bẹ̀rẹ̀ sí ní ṣépè ibi tí fídíò tẹ́ rí yẹn, ó wá dijọ́ kan, ìyẹn dẹ̀ ti ṣẹlẹ̀, ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ láti bí oṣù mẹ́wàá, kì í ṣe nǹkan tó ṣẹ̀ ṣẹlẹ̀ nísìnyí fídíò yẹn, oṣù kẹwàá rẹ̀ tó ti ṣẹlẹ̀. So to cut the story short, ìyá mi, èmi ò mo ṣàtúnṣe wọn sílẹ̀ pẹ̀lú gbogbo wọn yẹn máa ń nà mí bọ́ yẹn bá mi jà, wọ́n dẹrù mi síta lẹ́ẹ̀kínní, wọ́n dà lẹ́ẹ̀kejì, wọ́n dà lẹ́ẹ̀kẹta. So àwọn èèyàn máa pè láti Nàìjíríà, mo máa pa àwọn èèyàn ní bíbá yìí náà, wọ́n máa bá wa parí ẹ̀, màá tún kẹ́rù yẹn wọlé. Wọ́n ṣàǹfẹ́ kí n ṣáà lọ lọ́ranyàn, so mi ò mọ mission wọn. So ìgbà tó wá di ní ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n dẹrù mi síta, mo wá wò ó pé kí ni mo fẹ́ ṣe, mi ì ní kó ẹrù yìí. Wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní nà mí lóru ọjọ́ yẹn ni pé pẹ́ṣẹ̀kì tí mo gbàjà, owó tí mo gbàjà, a fẹ́ sanwó ilé, a fẹ́ oúnjẹ sílé, a fẹ́ ṣùgbọ́n a fẹ́ ṣàgbọ̀n. Mo ní mi ò ní mú pẹ́ṣẹ̀kì yẹn fún yín. Gbogbo ẹ̀yẹn jẹ́ was December 9 2017. So kò pẹ́ ta wọlé bó ṣe mú mi nà nìyẹn. So kò pẹ́ tí wọ́n wá nà mí débi pé mo wíìkì mi mọ nǹkan tí mo lè ṣe mọ́. Bọ́lájí Ọ̀kanlọ́mọ ṣe wọnú yàrá lọ nìyẹn, wọ́n kàn lọ gbé omi kan jáde ni. So bó ṣe bẹ̀rẹ̀ sí ní wọ́n mi yẹn sí mi lára nìyẹn pé lóru èyí wọ ọ̀tá ẹ̀ máa kú ni, gbogbo abiyamọ ayé wọn ò nírú ẹ̀ lọ́wọ́ mọ́. So mo wá wò pé irú omi wo lẹ jà sí mi lára
bí mo ṣe gbóòórùn aṣọ mi báyìí mo kàn rí pé omi yẹn ń rùn ni mi ì mọrú omi tó jẹ́ olómi àbìlù lòún dà sí mi lára so lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí mo kàn ṣàjáde kúrò nílé ni bí mo ṣe mú aṣọ méjì nìyẹn àti wọn bówó iṣẹ́ tí mo ṣe mo kàn sá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ni bí mo ṣe lọ́dọ̀ ọ̀rẹ́ mi mo dẹ̀ mọ nọ́mbà Shehu Sulaiman Farouk lórí àti nọ́mbà ìyàwó wọn mo wá gba fóònù ọ̀rẹ́ mi mo kàn fi pe bàbá ni mo ní bàbá Alhaji Sakiru Alimi domi kan sí mi lára nísinsìn mo ní báyìí ló dẹ̀ ń sọ pé mi àbìlù lòún dà sí mi lára pé gbogbo ẹ̀dá tó bá rí mi wọn gbọ́dọ̀ ràn mí lọ́wọ́ pé kí n jáde kúrò nílé òun mo ní but mo ti sáré kí n má tẹ̀ láti Nàìjíríà but tẹ̀lé kí n má kú lókù mo dẹ̀ sá kúrò nínú ilé so inú ilé tí mo wá sá kúrò yẹn mo wá sọ fún Shehu Sulaiman Farouk mo ní màá sì fara sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi náà pé torí wàhálà yìí ti sú mi mo ṣáà lò 4 days lọ́dọ̀ ọ̀rẹ́ mi nínú owó tó wà lọ́wọ́ mi mo ra fóònù so gbogbo àwọn tó yẹ kí n pè nọ́mbà wà tí mo kọ sínú dáárì ká tó kúrò Nàìjà tìgbà táwa Nàìjíríà náà bó ṣe máa ń sísì fóònù lọ́wọ́ mi náà nìyẹn mo mú dáárì yẹn mo tọ́jú ẹ̀ pamọ́ so ìgbà tí máa kúrò nílé yẹn tó fomi yẹn wọ́n mi lára tó fi lé mi mo mú dáárì yẹn mo mú dání so bí mo yẹ lọ́dọ̀ ọ̀rẹ́ mi mo sà yẹn sáré bá mi ra fóònù so mo kàn bẹ̀rẹ̀ sí ní pe àwọn èèyàn ni pé nǹkan báyìí ni Alhaji Sakiru ọ̀kan lọ́mọ ṣe fún mi bàbá ṣáà gbàdúrà fún mi so wọ́n ní kí n má wọrí pé nǹkan kò ní ṣe mí so mo dẹ̀ wá ń bẹ lọ́dọ̀ ọ̀rẹ́ mi fún odidi ọjọ́ 4 so ọjọ́ 4 yẹn ni mo wá lò so ìyàwó Shehu Sulaiman Farouk ni wọ́n wá pè mí pé Alhaji Sakiru pé àwọn ọmọ mi sìkì nílé pé kí n máa lọ sílé ìsìn gbogbo kíbi tí n bá wà bí mo ṣe gbọ́ báyìí mo pé àwọn ọmọ mi ikú tó bá máa pa mí lẹ́yìn àfikún pa mí torí àwọn ọmọ mi bí mo ṣe sá kúrò lọ́dọ̀ ọ̀rẹ́ mi nìyẹn mo kàn gbé uber ni mo bá tún padà wá sílé nígbà tí màá fi délé gbogbo ọmọ aráyé mi ò tí ì jẹ mu epo láàárọ̀ yìí tí n bá parọ́ kí n bá jẹ tèmi l'Amẹ́ríkà yìí so gbogbo ohun tí n bá wá l'Amẹ́ríkà yìí kí n má rí tí n bá purọ́ so bí mo ṣe dé ilé mo bá Alhaja Kudi lórí ìjókòó tí wọ́n gbé ọmọ mi Koyum tí wọ́n gbé sẹ́sẹ̀ mo bá wọn lórí ìjókòó pẹ̀lú ọkọ mi àti bàbá kan bí mo ṣe ṣílẹ̀kùn tí mo wọlé báyìí mo ti rí tí Alhaji Sakiru ti kó gbogbo ẹrù mi síta lẹ́yìn ilẹ̀kùn tí n bá parọ́ gbogbo ohun tí n bá wá s'Amẹ́ríkà kì í má rí kí n faradàràjà kú nílé ayé mi ni tí n bá parọ́ gbogbo ọmọ Nàìjíríà so bí mo ṣe ṣílẹ̀kùn báyìí Alhaji Sakiru ti kó gbogbo ẹrù mi síta mo bá kúnlẹ̀ kí ni mo ṣe fún ẹ Alhaji tẹ́fídà gbogbo ẹrù mi síta ẹni kí n sá mo sá ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé kí n ṣàkẹ́rù mi kí n máa lọ àwọn ò fẹ́ rí mi mọ́ òun ti fẹ́ràn mi tó wù mí wọ́n wá ní kí bí Koyum ṣe rí mi ọmọ mi yẹn ó kàn bọ́lẹ̀ ni mo kàn gbé ọmọ yẹn mọ́ra ni pẹ̀lú omi ẹkún Alhaja Kudi wá ń sọ fún mi pé ara àwọn ọmọ yẹn ò yá o yẹn ìyàwó tán ṣẹ̀ fẹ́ yìí o torí pé òun ò mọ̀ mi mọ́ wọn pé ara àwọn ọmọ yìí ò yá o pé àwọn dẹ̀ ti fi insurance àwọn ti fi gbé wọn lọ sí hospital o gẹ́gẹ́ bí inú ìjọ tajọ wà tẹ́lẹ̀ ta ti jọ ń ṣe mo dẹ̀ kúnlẹ̀ mo kí wọn mo ní Alhaji ẹ ṣé o mo dúpẹ́ o so mo ní ẹ bá mi bẹ̀ Alhaji o kí wọ́n jọ torí Ọlọ́run gbogbo àṣìṣe tí ń bá ṣe kí wọ́n ṣàdákun dábọ̀ kí wọ́n má lé mi síta nínú òtútù Alhaji Sakiru bá yarí wọ́n dẹ̀ wọnú yàrá wọ́n lọ mú international passport ọmọ mi Koyum yẹn wọ́n dẹ̀ mú international passport ọmọ yẹn fún mi pé kí n máa gbé ọmọ yẹn lọ ṣó ti yé yín pé kí n máa gbé ọmọ yẹn lọ so pé kò sí nǹkan táwọn fẹ́ fọmọ yẹn ṣe kó sì kéré wọ́n wá gba first daughter mi yẹn sílẹ̀ mo wá sọ fún wọn mo ní Alhaji ẹni kí n máa lọ pẹ̀lú omi ẹkún bàbá kan náà wà lórí ìjókòó tí wọ́n bá mi bẹ̀ wọ́n Alhaja Kudi ń sọ fún mi pé àwọn mọ̀ pé ta ló máa lé mi wálé wọn ò tiẹ̀ jẹ́ kí n rí mú mi wọn ò tiẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ because èmi ò mọ̀ pé kankan wà láàrin wọn ó ṣókùnkùn sí mi so mo á ní ẹ fẹ́ kí n máa lọ náà ni mo ní kò sí wàhálà tó bá jẹ́ fẹ́ kí n máa lọ náà ni bọ́lọ́run bá ṣe kádàrá àrìn àjò ẹ̀dá ló ṣe máa rìn ìyà yìí ti pọ̀ jù all the way from Nigeria aṣọ lásán ni mo fi ń bò wọ́n lára ńgbà tá wà Nàìjíríà so bí mo ṣe gbé ọmọ mi Koyum nìyẹn mo kàn fi inú ilé yẹn sílẹ̀ ni mo bá lọ sí ọ̀dọ̀ Alhaja kan wọ́n ń pe Alhaja yẹn ní Ọdúnbàkú ìyá yẹn ló bí ọmọ tí Wàsíù máa ń kí Jamiu Ọdúnbàkú mo bá lọ sọ́dọ̀ wọn òun náà ló jẹ́ Alhaji Sakiru ló jẹ́ kí n mọ màmá yẹn mo bá ṣàgbé ọmọ mi Koyum yẹn débẹ̀ mo ní màmá ẹ gbà mí o màmá tí mo sọ yìí wà láyé o wọn ò tí ì kú o mo ní màmá ẹ gbà mí o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o ẹ gbà mí mi ò ní ìyá mi ò ní bàbá mi ìmọ̀yàn l'Amẹ́ríkà o Alhaji ti dà mí síta tọmọtọmọ o màmá yẹn dẹ̀ gbà mí ní wọ́n bá gbọmọ mi kékeré yẹn wọ́n bá mi tọ́jú ẹ̀ àdẹ̀wà ń bẹ̀ yẹn fódìdí bí ọjọ́ 7 lẹ́yìn ọjọ́ 7 Alhaji Alimi Sakiru fi mú fílẹ̀ pé bẹ́ẹ̀ ni mo wà bọ́n ṣe wá bá ìyá yẹn nìyẹn tó bẹ̀rẹ̀ sí ní gbé ìyá yẹn ṣépè tí wọ́n ń sọ̀rọ̀ gidi gan wípé tí ìyá yẹn ò bá lé mi síta pẹ̀lú ọmọ yẹn kò sí nǹkan táwọn ò ní ṣe
tí ìyá yẹn ò bá jà mí lẹ́rù síta kò sí ohun táwọn ò ní ṣe